tó a kú ojúmọ́ níbi gbogbo tí ọwọ́jà ètò wa ìbá ti ń bá yín ní wákàtí tá a wà yìí. Àdẹ̀kù ọjọ́ méjì ọjọ́ mẹ́ta, a kú bí ìlú ti rí. Ìlú ò mọ ọ̀rọ̀ wá lọ́rùn gbogbo ibikíbi tá a bá wà. A kí gbogbo àwọn olólùfẹ́ wa, gbogbo olólùfẹ́ àṣà àti ìṣèlú ilẹ̀ Yorùbá ní tilé tóko àti lẹ́yìn odi, wípé òjòjò ní ṣe yín o, ẹ sì ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ láṣẹ tèdùmọ̀rè. Ẹ ní ṣílẹ̀tẹ̀, ẹ ní tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ̀gún ayé ò ní gúnyín lẹ́sẹ̀, ẹ sì ní jì sọ́fìn àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn ẹ ní bá wọn tẹ̀, ẹni tẹ́ ṣẹ̀ tẹ́ bẹ̀ tí ò ní gbà, Elédùmarè ò ní jẹ́ kẹ́ bá tó pọ̀. Àdúrà mi nu fún gbogbo wa pátá. Àdẹ̀kù atótónu tí oṣù tuntun tó lé nílùú Ọ̀yọ́, oṣù tuntun tó lé nílùú Ọ̀yọ́, Ọba Abdulhakeem Ọwọ́adé, oṣù tuntun wa nu. Tọ́yọ́ náà bá ti gba ìdáǹdè pé a ti rí èèyàn lórí àpèrè Ọ̀yọ́ Aláàfin. Bá a ṣe fẹ́ rin ilẹ̀ Yorùbá yóò mọ̀ wá gbéra rẹ̀ jáde sí wa níkọ̀ọ̀kan. Eléyìí tó bèmí jù náà ni pé bó nílẹ̀ Yorùbá ò ṣe ní bọ́ sí sóko ẹrú padà. Tẹ́ ẹ bá wo gbogbo bí nǹkan ti ń lọ lórílẹ̀‐èdè yìí, ẹ mọ̀ rámì wípé bàbá Bọ́lá Ahmed Tinubu ń ṣègbìyànjú tó ní í ṣe pẹ̀lú ètò bílù ìtìrí, tó dẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ wa fárígáǹgbà náà pé Yorùbá ni ẹjẹ́ ó ṣe, Yorùbá ni ẹjẹ́ ó ṣe. Àwọn nǹkan tó jẹ́ ẹ̀dùn ọkàn wa, ẹ̀dùn ọkàn ran Yorùbá, bàbá yìí ti mú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣe lókè ọya tá a sì ń rí níbi táwọn ẹ̀yà kọ̀ọ̀kan ti jẹ wá, pàápàá jùlọ lórí ètò ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè yìí àti lórí pínre láàrin tí kan ò gbọ́dọ̀ jù kan, tó sì jẹ́ pé ìkan tí ń jù kan látọjọ́ tó ti pẹ́. Mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ fídíò tí mo ṣàlàyé nípa bí wọ́n ṣe kó gbogbo èlò ìjà ogun orílẹ̀-èdè tí wọ́n fi owó epo rọ̀bì rà àtẹ́lẹ̀ tí wọ́n fi epo rọ̀bì ṣe trade by barter pẹ̀lú àwọn ará òkè òkun tí wọ́n gbà wọlé, gbogbo ẹ̀ pátá bí wọ́n ṣe múùfù ẹ̀ lọ sí Jáàjì ní Zaria Road ní Kaduna. Gbogbo ẹ̀ lásọ nípa ẹ̀. A dẹ̀ ṣàlàyé kí lè ròǹgbà àwọn Fúlàní lórí ìran yòókù tó wà lórílẹ̀‐èdè yìí. Àwọn bìlíìfù wípé àwọn làwọn lórílẹ̀‐èdè yìí, torí ẹ̀ nígbà kan nígbà tí Abacha ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nọ́mbà tó lórúkọ lára, torí látijọ́ nọ́mbà Nàìjíríà kì í lórúkọ, yóò kàn ní álífábẹ́ẹ̀tì bíi méjì tẹ́fì mọ́ bí tí nọ́mbà yẹn tí wọ́n kọ̀ọ̀kan nọ́mbà síwájú ẹ̀. Gbọ̀ngbà tó dayé Abacha ní 1996 ó gbé nọ́mbà tuntun jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe tí wọ́n kọ Anambra. Ẹ ti mọ̀ pé nọ́mbà yìí Anambra ló ti wá, local government tó bá ti wá wọ́n fi nọ́mbà yẹn ṣe álífábẹ́ẹ̀tì sí lára, so that ẹ ti mọ̀ directly bí tí mọ́tò yẹn ti wá. Ṣùgbọ́n before kábàchà tó jẹ nọ́mbà Nàìjíríà ò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nọ́mbà tuntun láyé Abacha, ìlú Sokoto nígbà yẹn tẹ́ bá ti rí nọ́mbà Sokoto wọ́n kọ the sitting of caliphate, wọ́n wá kọ born to rule sísàlẹ̀, born to rule náà kọ sísàlẹ̀. Nígbà yẹn Sokoto ń dá kelúkelú, táṣe ó bá wá ibẹ̀ ní ó ti kọ́kọ́ wá. Wọ́n sì ń control. Bọ̀ ìran Yorùbá ò lágbára láti débẹ̀. Nǹkan tá a sọ táwọn èèyàn understand rèé. Gbogbo kínní ló ta àwọn Abíọ́lá lára pé ṣé bí ìlú yóò ṣe máa rí lọ rèé, nǹkan máa ń ṣe Yorùbá. Àwọn náà àbí káwọn náà ò struggle, káwọn náà ò débẹ̀ ni àwọn lè gba àwọn èèyàn wọn. Bọ̀ púpọ̀ nù ìyà tá a jẹ ló wá látọ̀dọ̀ àwọn ará abẹ́tàjẹ́ tọ́jú amúlé
àwọn alámúlégbè wa púpọ̀ ìyà tó jẹ àwa Yorùbá tó dáwà ti gbọ́n àti rìnà rí pé yà ní kíní bọ̀ àwọn náà rí ṣùgbọ́n àwọn ń dá oko tí wọ́n ro sọ́dọ̀ ara wọn níbi tó bá yẹ ká ti pàtọ̀pọ̀ kítọ̀ owó àwọn ó gbẹ̀yìn lọ bá àwọn ará òkè ọ̀hún wọn ó gbìmọ̀ pọ̀ lé Yorùbá lórí tó ṣẹlẹ̀ láìmọye ìgbà láyé Awólọ́wọ̀ ni láyé títí tí mi fẹ́ lọ nóòtàn tí wọ́n bá títí tó fi dàkókò tá a wà yìí àwa wà nù ìlà ìlò orílẹ̀-èdè yìí ó da títí ó wá dayé ìgbà tí selection 2023 àwọn èèyàn kan nínú wa nítorí ẹ̀ mo sọ pé ìran Yorùbá púpọ̀ nínú wa ò mọ̀ túmọ̀ tán bá sọ pé Yorùbá ń dúró papọ̀ wọ́n ń ṣèpàdé wọ́n fẹ́ kán ṣèpàdé lórí kí nǹkan ó lè da ọ̀pọ̀lọpọ̀ ìran Yorùbá ni òye ẹlòmíín rò pé gbunduku gbà tí bá sà ti rún jẹjẹ ayé ò dẹ̀ rí bẹ́ẹ̀ kì í ṣe torí oúnjẹ nìkan ṣùgbọ́n torí ọ̀la táwa ò ní sí ń bẹ̀ mọ́ káwọn tí ń bọ̀ lẹ́yìn ọmọ máa fi pè ránṣẹ́ pé wọ́n dẹ̀ rí kíní ìbóye rí tí ò dáa wọ́n dẹ̀ fi ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ sọ̀rọ̀ ìdí nìyẹn táwa ṣe ń béèrè téèyàn bá tó wá wo sí ń bọ̀ ọ̀ràn Yorùbá dáadáa Yorùbá kì í ṣèrántí máa ń follow nǹkan dogmatically téèyàn bá mú nǹkan wá bá Yorùbá ó béèrè lọ́wọ́ rẹ pé kí ni tó mú wá yìí nígbà tí ìwọ rí kí ni èrò títí ẹ kí ni tí wọ́n rò lórí ọ̀rọ̀ yìí wọ́n wádìí ẹ̀ dáadáa ṣùgbọ́n pàtó dálàfo kan Yorùbá ò wádìí nǹkan mọ́ ó di kan máa gbà á tó bá ti wá irú ẹ̀ ló bí ìjà tá a jà nígbà tí wọ́n fẹ́ lo tí bàbá wa Ọ̀ṣínbàjò tó lóun fẹ́ gbégbá ààbò nígbà yẹn tá a fi dìde pé Ọ̀ṣínbàjò lè ṣe toró wà ń bẹ̀ nígbà tí bàbá Buhari fi ń tọwọ́ bọ gbogbo ẹ̀ lójú tí ń dàrú kò sọ̀rọ̀ wọ́n tún wá ní bàbá tún wá ní opportunity wà nínú àwọn economic planning gọ́ọ̀mẹ̀ntì ayé Buhari nígbà yẹn àbú Ọ̀ṣínbàjò wà ń bẹ̀ so nínú àwọn governing body tó handle economy orílẹ̀-èdè láyé bàbá Buhari bàbá Ọ̀ṣínbàjò number 1 nínú wọn kò wá rí nǹkan kan pàtàkì tó lè ṣe wá lóore lọ́dọ̀ wa ń bí tí ó bá tún wá rí ọ̀rọ̀ ẹ̀sìn lòun tó ti bọ̀ yóò gbé fẹ́ ó di redeem camp àwọn ọmọ pé gbogbo kíní yìí làwa ń rí pé nígbà tí wọ́n kó ọ̀rọ̀ bàbá rẹ̀ lẹ́rú tí wọ́n tún wá lọ ń jọ́sìn jọ́sìn kọ́ tí wọ́n tún wá lọ ń gbé èrè wọn bá tó bá tọ́ sí ọ̀rọ̀ bàbá rẹ̀ ó tún ń gbé lọ ká àwọn ẹlẹ́sìn mọ́lé pé pásítọ̀ bí o ẹ̀yin ẹ gbà so àwọn tó wá tó represent tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá rẹ̀ ó gbàgbé wọn pé bàbá àkúsòkò ẹrú ibi tí ń jẹ́ kí Yorùbá ó máa bínú lórí ọ̀rọ̀ ẹ̀sìn lákòókò tá a wà inú wípé ṣé ó ṣe jẹ́ pé ẹ̀sìn nìṣòro tí ó tún wá jẹ́ pé òun ni ó fa Yorùbá sí oko ẹrú tí ó dá padà sẹ́yìn ìdí rèé tí àwọn èèyàn ṣe ń pariwo ṣùgbọ́n gbà tó dé àárín kan tọ́lọ́run wá ṣe àtẹ̀lé bàbá Bọ́lá Tinubu ìjọba dẹ̀ dọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n bí tí ó ti kọ́kọ́ ya àwọn èèyàn lẹ́nu ebi tó kọ́kọ́ wọlé ẹ̀ pé mi ò lè má sọ̀rọ̀ lọ́rọ̀ ebi wípé gbogbo ẹni tó bá sọ̀rọ̀ láyé tó fẹ́ kó wà lóyà sí ọ̀dálẹ́ má fi bẹ pa ẹni náà má fi bẹ pa kò sí béèyàn ṣe lè wà lóyà tó láyé ìyàwó èèyàn tí bímọ fún èèyàn tẹ́bi bá pa yóò change síyàn ajá alẹ́ èèyàn tẹ́bi bá pa yóò padà ya dìgbòlugi tí ó bu olówó rẹ̀ jẹ́ báyé ti rínú òun náà máa fi sọ pé ẹyẹlé ò ní bá onílé jẹ kó bá onílé mu kó wá dọjọ́ òkú kò yẹ rí ìyẹn ẹni tẹ́yẹlé bá jẹ kì í ṣe ibi tó ti fi ibi pẹ́yẹlé lẹ́yẹlé wà lọ torí bọ́ná ibi tó bá ti fi ibi pẹ́yẹlé ò ní torí bọ́ná o òun la ṣe jáde ńgbàna táwọn kìlọ̀ fún bàbá Bọ́lá Tinubu pé ebi mo ṣàkàwé ńgbà yẹn fún wọn bí Yorùbá bá yé wọn dáadáa
ẹni kébi ó pa wá fún ọgbà díẹ̀ ká lè bá yó ṣùgbọ́n ebi bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ yín àtìyàwó yín ẹ̀yin wá mú búrẹ́dì sábẹ́ abẹ́ agbádá àti fanta ẹ̀wọ̀n lọ yín jẹ́ ń kọ̀rọ̀ ní irú ebi tẹ́ fẹ́ pa ìlú ń gbà yẹn táwọn èèyàn ń pariwo ibi ìṣègbè àǹtàdé ní tá à ń sọ̀rọ̀ yìí láfẹ́ ń pariwo ń gbà yẹn pé wọ́n yẹn ṣe báyìí ṣùgbọ́n bàbá ò gbàgbé torí pé àdákẹ́ lórí ọ̀rọ̀ wọn bàbá ò gbàgbé ibi tó ti wá kò dẹ̀ gbàgbé ẹkún tó sun lórí ibi tó dé yẹn torí pé ẹni tó bá sunkún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá tí agbára bá dọ́wọ́ rẹ̀ yóò mọ bó ṣe yẹ kó lò yóò mọ tó yẹ kó ṣe. Bàbá Ọbásanjọ́ ò sunkún sí Yorùbá pò ń fẹ́ ṣe nǹkan kan ìyà ò sì jẹ bàbá Ọbásanjọ́ rè mi ò gbọ́ nùtàn pé yàbá ìjẹ́rí ìgbádùn ní láti lẹ̀ so kí ló kò lè ríro ṣùgbọ́n Bọ́lá Ahmed Tinubu tápàtà ti fi ìbọn bọ́ǹbù tó ti fi lé kúrò lórílẹ̀‐èdè bọ́ sẹ́yìn odi ṣé yóò gbàgbé kò ní gbàgbé ó wá yọwọ́ kọ́kọ́ ṣe tax reform aráriwo nílẹ̀ Haúsá gèè níbi tí wọ́n ti ń yan ojú ọ̀gbagadé ibi tó ti ń yan wá jẹ gangan orí tax reform yẹn ni nígbà tí Bọ́lá Ahmed tọwọ́ bọ̀ wàhálà dé bàbá tó wọ́n rántí àti máa mú àwọn kankan mo dẹ̀ sọ̀tàn lórí àwọn properties bàbá bẹ̀rẹ̀ sí move lénìí nínú àwọn fídíò tí mo ti ṣe lọ mo sọ̀rọ̀ nípa bó ṣe move nǹkan ogun kó ilẹ̀ Yorùbá tí wọ́n move ẹ̀ lọ sílẹ̀ Haúsá pé after Biafra war tàjà ogun abẹ́lé tàjà Nàìjíríà 1967 to 71 wọ́n bẹ̀rẹ̀ sí ní move àwọn nǹkan ogun kúrò nílẹ̀ Yorùbá láyé Gawon wọ́n bẹ̀rẹ̀ sí ní move ẹ̀ ní díẹ̀díẹ̀ lọ sílẹ̀ Haúsá wọ́n move ẹ̀ lọ sí Jaji àtìgbà yẹn náà ti ní intention nínú Jaji kí ló fà á tán fẹ́ lo Zaria yẹn ìlú tí àwọn Fúlàní jágbà lọ́wọ́ àwọn Satan Zaria ni à ń pè àwọn ọ̀ràn kan Satan Zaria àwọn ọ̀ràn Kàjé òun nílùú Kaduna gangan yìí ṣèlú Kaduna dàbí Àbújá ni ṣùgbọ́n ìlú ni Zaria ìlú yẹn ọdẹ ṣèlú àwọn Haúsá bọ ìlú àwọn Kàjé ni Kaduna àwọn gbárí ló níbẹ̀ a máa ń pè àwọn ọ̀ràn Kàjé ní Satan Zaria ìran wọn ló wà ní Jos ní Plateau ìran wọn wà káàkiri Benue náà wọ́n pọ̀ ń bẹ̀ láwọn ọ̀ràn Kàjé díẹ̀díẹ̀ nínú wọn wà ń bẹ̀ yẹn so àwọn náà ní Kaduna State bọ̀ Kaduna gangan ò lọ́ba tẹ́ bá lọ wò ó nù ṣẹ̀dálẹ̀ ilẹ̀ Haúsá dò ní tà ń sọ̀rọ̀ yìí wọn ò ní emir ní Kaduna kò sí ti jẹ́ emir of Kaduna kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ emir of Zaria lẹ́ máa rí emir of Zazzau Zaria àwọn Fúlàní ló ní emir abẹ yẹn bọ̀ Kaduna wọ́n kàn ṣe ní ìletò ni wọ́n ń pè ní àwọn Magajingeri àwọn baálẹ̀ ni wọ́n yàn sáwọn ìsọ̀rísọ̀rí àdúgbò kan Kaduna bọ̀ àwọn ìlú kan wà lábẹ́ Kaduna State tí wọ́n tó kéré ju Kaduna gangan lọ tó jẹ́ pé àwọn náà ní emir bọ̀ ìgboro Kaduna ò ní emir kò sí emir kankan tó hẹ́ẹ̀dì ibẹ̀ yẹn tí wọ́n represent wọn nítorí pé àwọn ọbẹ̀ yẹn ò gbà fún wọn torí ẹ̀ nílẹ̀ Kaduna ò fi sẹ́tù dọ́là àfi wàhálà gbogbo ìlú tí Fúlàní ò bá ti rọ́wọ́ mú ìlú yẹn wọn ò ní ìsinmi nílẹ̀ Haúsá bẹ́ẹ̀ náà ni ìlú Maiduguri Shehu of Borno ni wọ́n ń jẹ ní Borno State Maiduguri kí dẹ̀ ní reason àwọn Fúlàní ti wọ bẹ̀rí tí wọn ò rí bẹ́ẹ̀ gbà wọn ò rí Borno gbà títí dọ̀la wọn ò jẹ́ ẹ̀mí àmbẹ̀ yẹn náà ṣe pé ìlú tí ò sẹ́tù náírà ìlú tí ń bẹ nílẹ̀ Haúsá ni ogun ni lójoojúmọ́ torí wọn ò fún Fúlàní ní chance ń bẹ̀ òun ni Boko Haram fífi bẹ̀ ṣe territory àwa mọ̀ tán wọn dáadáa mọ̀ tí ń ṣe wọ́n lẹ́ni àwọn Haúsá náà wá jáde fúnra wọn bẹ̀rẹ̀ sí ní identify problem wọn pé Fúlàní ti bà yé àwọn jẹ́ gbogbo governors tí ń bẹ nílẹ̀ Haúsá gbogbo 19 states Haúsá kan péré ni governor Haúsá ń gan èmi ò dámọ̀ ẹni tó sọ̀rọ̀ yẹn mo ti pè kò tí gbé call bí mo fẹ́ mọ̀ ìlú wo nílẹ̀ Haúsá ni ó jẹ́ governor wọn jẹ́ original Haúsá kó sọ fún mi
mo mọ̀ pé ibi tí ó fẹ́ sọ òun náà ni Mẹ̀dúgùrì yẹn pé tí í ṣe Fúlàní ṣùgbọ́n èmi ò rí Mẹ̀dúgùrì bíi Fúlàní mi ì sì rí bí Haúsá àwọn Kànúrì ló níbẹ̀ yẹn Kànúrì akẹ́lẹ́ categorize wọn torí pé àwọn náà ti wà lórílẹ̀ Nàìjíríà ọjọ́ ti wà lórí àwọn Kànúrì so a lè ṣí Kànúrì pẹ̀lú ìran Haúsá papọ̀ bóyá wọ́n relate níbì kan òun nìkan ni gómìnà tí mo rí tí kì í ṣe Fúlàní but èrò wọn jọra wọn torí àwọn Yorùbá kan fẹ́ mọ̀ wò pé àwọn Haúsá wọn ò mú ọmọ abẹ́ wọn fèrè bá Fúlàní fà ẹ má dán wò tẹ bá Haúsá kan tó dúró tẹ bá máa fi tírèsì lineage tó dórí kejì sí kẹta ẹ mọ̀ rí Fúlàní bígbà tí Gbọ́lá hàn bígbà Débọ̀dẹ̀ ni tó fẹ́ kọ̀ǹtẹ́sì fún gómìnà Lagos State ni tí ìyá rẹ̀ sì jẹ́ ọmọ Anambra tí bàbá rẹ̀ jẹ́ ọmọ Ìsàlẹ̀ Èkó ṣe àwọn kéèsì yẹn bàbá sì kọ́ ló tọ́jú ọmọ bàbá gan ṣẹ̀ṣẹ̀ rọ́ ọmọ rí látìgbà tó ti bí ni kò bóyá náà ríra wọn rí gan so ìyá ló tọ́jú ọmọ títa lọmọ ó wá ṣe títa Anambra ni ó ṣe kódà gan kò gbọ́ Yorùbá Gbọ́lá hàn tán pé gan kò lè sọ túmọ̀ rẹ̀ so àwọn ká mọ̀mọ́ sùn lé problem yẹn òun ní ọ̀rọ̀ sí títí mọ́dọ́gbọ́n mú wá léde pé ẹnìkan kò ṣe títí Fúlàní mọ́ wọ́n ń pẹ́ra àwọn pé Haúsá làwọn ẹ má dẹ anybody wọn lóhùn torí nígbà tó dùn wọ́n jọ ń jẹ ni àwọn èyí ti sọ̀rọ̀ láyé Abacha wọn ò ṣe sọ̀rọ̀ 1967 nígbà tí Biafra wọ ṣẹlẹ̀ wípé ẹ mọ́ kọ́ àwọn ọmọ Fúlàní o wọn ò sì ti sọ̀rọ̀ nígbà yẹn wọ́n jọjọ́ ń jẹ ìgbà táwọn wá rí pé ń tán láyé àwọn ti bàjẹ́ wọ́n ti rún àwọn bàbá wọn ti gbàbọ̀dé yẹn òun lára arun tó gbé mi wá sórí kànnì láàárọ̀ yìí pé in tí Yorùbá ń jà fún àwọn èèyàn ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn Yorùbá ò mọ̀ àwọn ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá wọn ò mọ̀ in tá ń jà fún bí à ń pè kí ìran Yorùbá ó lè tẹ̀síwájú ni o àbí kí ìran yẹn kó tiẹ̀ parẹ́ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ túmọ̀ rẹ̀ tábà ń pariwo Yorùbá nation Yorùbá nation à ń pariwo nation tí ìran Yorùbá tá a máa lo òfin baba ńlá wa òfin ìṣẹ̀dálẹ̀ wa eléyìí tá a gbọ́njúmọ̀ tá a bá láwọn baba wa tí wọ́n fi ń tù tí wọ́n fi ń bà tí ń jẹ́ kí nǹkan mọ́ ọ lọ déédéé fún wọn ń gbà yẹn ó ń lo òfin táwọn fẹ́ mú wá but ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ń gbé wọ láàrin ìwọ̀n ń dá wàhálà lẹ́ gbogbo ìgbà tí ń dá wàhálà lẹ́ gbogbo ìgbà ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ nìran ọ̀tọ̀ ni pé kíyàn owó yẹn pé ọmọ bàbá mi ni ọ̀tọ̀ ni pé ká sọ pé ọmọ ìjọ mi ni wọ́n yàtọ̀ síra wọn ọmọ ìjọ rẹ ó lè jọ máa lè ọmọ ìjọ rẹ lè jọ máa tán rìn wá tí ò wúlò fúnra rẹ tẹ́málẹ́kí Saudi kó fèsì èèyàn dúdú lẹ́nìí kí wọ́n bá ní kanta ṣe ẹ̀rọ pé Saudi ó sọ pé nítorí pé a jẹ́ Mùsùlùmù kò ní bá wa jà nígbà tí wàhálà ṣẹlẹ̀ ní Saudi jò ní ìtàn fẹ́ wò pé àwọn ìlú kan wọn ò ní jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ àwọn Nàìjíríà wà nínú ìlú tán kọ̀ most àwọn ìlú tí ó jẹ́ ilẹ̀ bíi tí ẹ̀sìn ti dunlẹ̀ ní Saudi kọjá de pé ò gbọ́dọ̀ wá sọ́dọ̀ àwọn òkèà ẹ̀bá àlẹ́ ìṣe tí wọ́n mọ̀ ẹ̀bá àmẹ́sìn wọn kẹ́ ìdálọ́ aláyà kẹ́ kó tẹ̀sùn àti Kùránì fún pé àṣìmọ́ wọn òkèà ẹ̀yin lẹ̀yìn ń kíà ẹ̀yin lẹ̀yìn ń rí bí wàtẹ́ pé ọ̀run sùọ̀ fún yín tẹ́ ẹ bá gbẹ́sìn yẹn dání ẹ̀yin lẹ rí bẹ́ẹ̀ nítorí ibi tí wọ́n bá ìròrí yín tí wọ́n gbé lọ torí jọ́ tó ń kálukú bá ní ojú inú tó bá rí tí ń ṣẹlẹ̀ níwájú nínú ẹ̀sìn tá ń pè lẹ́sìn ẹ mọ̀ pé ìkónilẹ́rú bíi 70% ló wà nínú ẹ̀sìn ìkónilẹ́rú 70% ni bọ́pọ̀lọpọ̀ mọ̀ wọ́n rí bíi freedom mọ̀ ń bọ̀ ń bẹ̀ kí ni mo fẹ́ fàyọ bàbá Bọ́lá Ahmed Tinubu wá ń propose àti move school of aviation wọ́n tẹ̀ ti move ẹ̀ sí 6 geopolitical zones tó wà ní Nàìjíríà ariwo bá tó bẹ̀rẹ̀ nílẹ̀ Haúsá wọ́n náà zai kashe mu ne wallahi za mu bar Najeriya sai mun bar kasan nan sai kìnìkan ó sábẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ntagbára wọn gbé mo wá ń wò mo wá ń rò mo ní ìjà tí Bọ́lá Ahmed Tinubu ń jà kò dájà second term àwọn èèyàn ń pariwo pé second term ẹ yọrọ second term kó second term yẹn
igi ti wà lórí ẹ̀, ẹ gbégilé báyìí, ẹ cross ẹ̀ báyìí. Ìjà tí ń dọ́gbọ́n jà kò gbọdọ̀ sọ jáde lẹ́nu pé òun jà fún Yorùbá nation, ṣùgbọ́n ìjà tí ń jà ẹja pátápátá láàfọ́jú kùdẹ̀kùdẹ̀ là dẹ́tẹ̀ ni, pé ibi tí ó bá já sí kó já sí ni. Ìjà tí Bọ́lá Ahmed ń jà lọ́wọ́, ìjà ibi tí ó bá já sí kó já sí, because ó mọ̀ pé èyí ò ní rẹ́fọ̀ntà lẹ́ẹ̀mejì lórí àwọn àròyé tá a ti ṣe sẹ́yìn, lórí àwọn àròyé tá a ti ṣe sẹ́yìn tá a ti fi bá bàbá yẹn sọ̀rọ̀. Òun lẹ rí tí ń ṣẹlẹ̀ yẹn, tá a bá wá jáde ká máa kìíní lọ. Gbogbo àwọn tó rò pé owó ni mo sọ fún àwọn ọmọ Yorùbá yẹn gbà yẹn, gbogbo nǹkan ò yé yín. Ọ̀rọ̀ tá à ń sọ yé ẹni tá à ń bá sọ̀rọ̀, ó yé òun tòró mọ ẹkún tó sun lórí ibi tó dé yẹn. Bọ̀ àwọn tí wọ́n rò pé káwọn kàn jẹun nìkan nígbésí ayé táwọn wá sí ilé ayé, wọn fẹ́ ní impact, oúnjẹ nìkan làwọn bá wá. Àwọn ni wọ́n rò pé bóyá wa àti Bọ́lá Tinubu ọ̀tá ni wá. Rárá o, kò rí bẹ́ẹ̀. Ibi tí ó bá wá já sí, òun ló jẹ́ kí mi gbé tó ìkalẹ̀ lẹ́ni pé kí ìran Yorùbá ó máa múra, torí tí ó bá já síbi kan ó lè já síbi tá a fẹ́. Ẹ wá já máa prepare kalẹ̀. Tí ó bá já síbi tá a fẹ́, ó lè fẹ́ fa gídígbò. Ẹ̀yin èèyàn mi, ẹ má sọ pé kò ní sí gídígbò. Gídígbò ó fẹ́ wà. Bàbá Bọ́lá Ahmed Tinubu tí ń mú fún gbogbo nǹkan kan wà tí mo fẹ́ sọ fún lẹ́nìí pé kó má sàsùnlé lórí. Tẹ́ ẹ bá ti mú fún school of aviation tó wà ní Zaria tán, ẹ jẹ́ kí wọ́n pín gbogbo nǹkan ogun tó wà ní Jájì sí 3. Owó epo wọ́n rà. Èmi lè san gbàgbàgbà anywhere, owó epo ni wọ́n fi rà. Kò sí ṣé ẹ̀wà àti ráìsì wọ́n fi ra nǹkan ogun tó wà ní Jájì yẹn. Kí wọ́n move ẹ̀, kí wọ́n sì dá Dọ̀dọ̀ Barrack kankan dá padà sí bó ṣe wà láti ilẹ̀, kan dá sí bó ṣe wà padà láti 1960, because plan làwọn lò, iṣẹ́ òyìnbó dẹ̀ ni. Nígbà tí wọ́n move gbogbo nǹkan ogun pátá lọ sí Jájì tán, gbogbo àwọn nǹkan ogun tán wá rà lẹ́yìn ìgbà yẹn Jájì ni máa ń lọ direct. Tẹ́ bá máa ń rí dáadáa lẹ́kọ̀ọ́, ẹ rí pé tí mọ́tò yẹn bá ti gbogbo àwọn nǹkan ogun bá ti dé sí pọ̀, lẹ́rìí mọ́tò ńlá kan tó gún bọ̀ bí ni tí wọ́n tó gbogbo àwọn machine gun kankan sórí àwọn armor tank tí wọ́n máa fi move ẹ lọ níbo náà ń kó lọ. Ẹ rò pé báràkì kan tó sí lọ́dọ̀ yín náà ń kó lọ àbọ̀dọ̀, irọ́ ni. Torútorú ni wọ́n fi move ẹ wọ Zaria ìjọba bá tó dọ̀hún ni. Torí ẹ̀ náà ṣe ń halẹ̀ mọ́ wa, ibi táwọn Fúlàní ti ń rí ìbọn nu. Gbogbo ìbọn tẹ́rí tí wọ́n ń lò kiri lẹ̀ tá fi ń wọgbó onígbó AK-47 AK-49 ibi tá ti ń rí inú. Wọ́n wà máa sọ pé àwọn kó wọlé, ìbọn náà ti kó wọlé, níbo wọ́n ti kó wọlé. Ibi tá ti ń rí inú. Ẹjẹ́ àpín náà. Agbára tí wọ́n fún Jájì, ẹjẹ́ wọn fún báràkì kan náà nílẹ̀ Yíbò kó náà lágbára báyẹn. Kán dẹ̀ fún báràkì kan nílẹ̀ Yorùbá, wọ́n lè má lo Dọ̀dọ̀ Barrack mọ́, wọ́n lè lo Ìbàdàn, wọ́n lè lo Òṣogbo Ọ̀ṣun state, ẹ lè lo Èkìtì, ẹ lè lo Oǹdó, kí wọ́n tún báràkì kan ṣe ń bẹ̀, kí wọ́n kó àwọn káwọn equip òun náà bíi títí Jájì kan jọjọ wà ní kájọ wà ní 1-1. Bọ́dọ̀ jẹ́ pé 6 political zone náà máa pín sí. Ẹ ṣe mọ sọ pé gbogbo nǹkan ogun tí Nàìjíríà ó lò ìlú kan péré ni ó wà. Tógun bá dé tógun tó bá gba Oǹdó wọlé, a ṣẹ̀ṣẹ̀ á máa sáré lọ Zaria lọ́kọ̀ nǹkan ogun. A ti rọrọ̀ ta lè fi back ẹ̀ up kó wà ní gbogbo 6 geopolitical zone, kí Barrack tó strong ibẹ̀ yẹn wà, sódà ogun ò ní tẹ̀yìn gbèrú wá bí àwọn òyìnbó ti ṣe lọ́dọ̀ wọn nu, bọ́n ṣe máa ń ṣe gbogbo lẹ̀kí lẹ́nu. Nígbà tẹ́ tó ti lè mú ní Barrack lọ́ṣun, tẹ́ ní Barrack lóńdó, tẹ́ dẹ̀ ní Ìlọrin, ẹ kó àwọn ọmọ ẹ kó nǹkan ogun tí wọ́n lè fi jà sí gbogbo bẹ̀. Kì í ṣàpò láàgì táwọn sọ́jà wa ń kó kiri wọn yẹn. Ìbọn tí ń bẹ lọ sọ́jà ò dáa tó ìbọn ọwọ́ ọlọ́pàá o, ẹ mọ̀ jẹ́ parọ́ tàn ń jẹ. Ìbọn táwọn sọ́jà ń kó dání kò dáa tó ìbọn ọwọ́ ọlọ́pàá. Ìgbà tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa rí fọ́ọ̀sì ìbọn wa láti Zaria. Ẹ mójútó yun náà bàbá Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run á fún yín ṣe. Ṣùgbọ́n mo tún àṣọ yín ní kinní kan, ẹ rí pé ẹ̀ẹ̀mejì máa ń sọ̀rọ̀ yẹn, màá ní bàbá ẹ máa di ẹ̀mí yín, tẹ́ ẹ bá ti wá ń di ẹ̀mí yẹn máa dilẹ̀ Yorùbá náà. Mo rí pé ẹ ti ń dilẹ̀ Yorùbá, ẹ̀mí yín náà ẹ máa dé o, ẹ̀mí yín ò ní bọ́ sọ́wọ́ àwọn ará abẹ́ lọ́wọ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Ìyẹn lọ báyẹn lórí àlàyé ibẹ̀ yẹn. Àlàyé kejì tí mo mú wá, ó ní ọkùnrin kan tí wọ́n á fi fídíò rẹ̀ hàn tẹ́ ẹ mọ̀ wò ó sìn.
àáfàá ni láti ìlú Ìṣẹ̀yìn. àáfàá yìí sọ̀rọ̀ ó sì fa kò mú òkun rẹ̀ yọ tọ́lọ́run bá ní ká rí fídíò wọn play, ṣùgbọ́n tá a bá wá rí play náà kò sí láburú, a máa wá ọgbọ́n míì tá a lè dá tá a fi jẹ́ kẹ́ ẹ rí fọ́nrán yẹn. bàbá yìí jẹ́ kó máa yé wa nílẹ̀ Yorùbá pé àáfàá ń bàbá ọba, ó ní ìlú Ìṣẹ̀yìn àáfàá ní bàbá ọba. ó dẹ̀ fún wa ní reference, ó ní ìdí tí àáfàá fi jẹ́ bàbá ọba nílùú Ìṣẹ̀yìn ò ju wípé àwọn jọjọ bẹ̀rẹ̀ ìlú ni. péjọ tí wọ́n bẹ̀rẹ̀ Ìṣẹ̀yìn, tí Ìṣẹ̀yìn bẹ̀rẹ̀ náà ni Islam ti bẹ̀rẹ̀ nílùú Ìṣẹ̀yìn. èmi ò bínú sí torí mi sọmọ Ìṣẹ̀yìn, ṣùgbọ́n ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni mí, a sì mọ bí Ìṣẹ̀yìn ṣe jẹ́. òun lè má mọ bí Ìṣẹ̀yìn ṣe jẹ́ torí gbogbo ohun tó sọ gátagàta bí ìtàn mo kàn ń rẹ́rìn ni. A lot of things what I get wrong l'Africa, I get it wrong gan totally. torí ẹ̀ mo ṣe máa ń sọ pé education ta ní ní Africa irọ́ bánsá kọ́wọ́ ẹ̀ ni, because education tiwa àmójútó. àwa náà ní way tá a fi ń learn nígbà tó òyìnbó ò tí ì dé. gbogbo kíni lóyìnbó gbà mọ́ wa lọ́wọ́ tí ò jẹ́ ká rí nǹkan extend sáwọn ọmọ tá à ń bí lónìí. torí ẹ̀ làwa ṣe wà, torí ẹ̀ la ṣe ń sọ̀rọ̀ nípa àṣà wa. nígbà tí bàbá kan àti Lájí Abbas jókòó láìpẹ́ yìí, wọ́n sọ̀rọ̀ gbàgbé orúkọ bàbá yìí, wọ́n wá ń sọ̀rọ̀ lórí, wọ́n ń fọ̀rọ̀ jómitórì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ọba Onitsha sọ̀rọ̀ lé lórí. wọ́n wá ń sọ̀rọ̀ nípa irin wíwà. nínú rìsáàcì wọ́n bá irin pàdé láwọn àyè kan débi pé bàbá yìí sọ̀rọ̀ àwọn ìlú kan tí wọ́n fi bí irin sọ orúkọ wọn, báwo ló ṣe jẹ́. ẹ wá wò ó kó jẹ́ pé òyìnbó ò wá kó wa lẹ́rú. ẹ wo ohun tá a bá ti dà lórí technology. ibi tí àkóbá ìkónilẹ́rú tó ti bẹ̀rẹ̀ nìyẹn o, àti ìgbà ẹ̀sìn. nígbà tó jẹ́ pé tá a bá ti gbẹ̀sìn tí wọ́n bá ti di mùsùlùmí lé ní báyìí, Ọlọ́run ti ṣe náà fún wọn náà, ọkọ̀ máa wọ náà lùjọ́ náà lọ ní straight. irọ́ funfun ni o, irọ́ funfun. Ànábì ò sọ pé èèyàn ó jẹ́ mùsùlùmí ni ó mọ wà lùjọ́ náà o. ẹ lọ wo gbogbo ohun tí bẹ́ẹ̀ náà lè kó náà pátá, kò síbi tó Ànábì ti sọ pé ìjẹ́ mùsùlùmí ni ìwà lùjọ́ náà, kò sí ti jẹ́ bẹ́ẹ̀. Muslim ni mí, èmi ò rí gbọ́ pé kéèyàn tó bá ti di mùsùlùmí báyìí ọkàn àlùjọ́ náà sùn ọ̀fun ọkàn máa wọnú àlùjọ́ náà lọ ni. bàbá arọ ni. ìkónilẹ́rú language yẹn wọ́n tó ń redefine àwọn language yẹn láti jẹ́ kẹ́ ẹ máa remain sí ipò ẹrú tẹ́ ẹ̀ fi ní rántí bí tẹ́ ẹ ti wá. wọ́n twist brain yín. níjọ́ kìíní ànágbàtà Aláàfin kú, mo sọ language kan jọ́nà lọ́hùn. language yẹn ọ̀rọ̀ yẹn dẹ̀ ń ṣẹlẹ̀ ní kí ni mo sọ́njọ́ náà. nígbà tí Saheed Shittu jáde tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ sọkúsọ sí òkú Aláàfin, mo wá ní gbogbo tẹ̀yìn gbà lẹ́ni tẹ́ rò pé ní ògbé ndé àlùjánnà. àwọn ọmọ kan ń bọ̀ nílẹ̀ Yorùbá lọ́la, kì í ṣẹlẹ̀ Yorùbá nìkan o, ní gbogbo àgbáyé tí wọ́n bí tí wọ́n béèrè bí Islam ṣe jẹ́ lọ́wọ́ yín. torí gbogbo nǹkan tẹ̀yìn náà dáwọ́ bò bí irọ́ láwọn èèyàn ó béèrè pé bó ló ṣe jẹ́. káà bàbá wọn bá gbà dogmatically, àwọn ọmọ kan wà tí wọn ò ní gbà á. ó bẹ̀rẹ̀ láìpẹ́ yìí online nígbà táwọn ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àdísì lórí TikTok tí gbogbo yín bẹ̀rẹ̀ sí ní kékeré. ẹ ṣe tí ì rí nǹkan kan. elọ́tọ̀ ti ṣe ń bọ̀ tó jẹ́ pé ẹlòmíì ò máa blame ara ẹ̀ ní pé kí ló ti mo gbẹ̀sìn débi pé gbogbo ohun tó dálé ayé rẹ̀ kò mójútó ẹ̀sìn ní lékiri. ẹlòmíì ò blame ara ẹ̀ débẹ̀. nígbà tí ojú bá bẹ̀rẹ̀ sí ní là díẹ̀díẹ̀ ni. ṣe pé kì í sóyìnbó ní là wá lójú, àwa fún ara wa là ń la ara wa lójú báyìí. etí mò ń sọ fún yín nìyẹn pé òyìnbó máa fi titi wọn kó bá ìrìn àjò ìdàgbàsókè tiwa ni. láti ọjọ́ tó òyìnbó ti wá kó ẹ̀sìn wá méjèèjì wá, ẹ sọ ìdàgbàsókè kan tó bá orílẹ̀-èdè wa dọ̀la. Áfíríkà lẹ́ẹ̀ ti ní ìjọba tó ṣe dáadáa. Áfíríkà lẹ́ẹ̀ ti rí táwọn kan máa jí owó jí yóò jí ọ̀tún máa wá bọ́ ọmọ rẹ̀ ó sì máa jí. At the end of the day, kì í ṣe pé wọ́n rí àkàbà kan lọ sójú ọ̀run. Àtọ̀ a máa bá owó nu tọ́lẹ́ẹ̀tì tí ó máa bàjẹ́ síbẹ̀. Kẹ́ ẹ máa wo òmùgọ̀ amúkúmẹ́kọ̀ èèyàn ní tẹ́sìn kọ́ wa nù. Ẹ̀sìn ló kọ́ wa bẹ́ẹ̀. Ẹ̀sìn ló bá wa dé gbogbo level yẹn.
because ìlànà àwọn bàbá wa látijọ́ kò sí ní tó jọ bẹ́ẹ̀ pé kẹ́nìkan ó jẹ gàba láwọn èèyàn kan lórí tí ó wà máa ní wọn lára. Àwa náà létò ìfún tán bá rí odidi olóyè ìlú kan tó dìdàkudà gbogbo aráàlú ó péjọ láti bá olóyè ìlú yẹn wí ni. Irú ẹ̀ nígbà tí ẹlẹ́mọ̀ṣọ́ sọra rẹ̀ di àlùjànnú mọ́ wọn lọ́wọ́ lóde Ọ̀yọ́. Bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tá a lè kà tán tó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tá a mọ báwọn bàbá wa ṣe tákù problem wọn gbà yẹn. Torí ẹ̀ la ṣe ń pàrọwà sẹ́yìn ọmọ wa. A fi fọ́nrán yẹn hàn yín tọ́lọ́run bá ní kárí ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run bá. Tí ò bá ti wá work à wá ọ̀nà míì tá a gbé ọ̀rọ̀ náà gbà tí ó fi ṣeé ṣe. Now àwọn àlàyé wọ̀nyẹn lẹ ti gbọ́ tọ́lọ́run bá ní kẹ́ gbálàyé yẹn dáadáa. So ó ní ìmáàmù bàbá ọba, ó ní ìmáàmù ní bàbá ọba, ó ní ìmáàmù bàbá ọba nílùú Ìṣẹ́yìn, kì í ṣe nílùú tèmi o. Ìmáàmù ìṣe bàbá ọba nílùú tèmi o, torí nílùú tèmi ọba ni màá fi ìmáàmù lù jẹ. Gbèsè wà tí wàá jẹ bàbá ọba ó dàpọ̀ dọ̀ wọ́n dẹ̀ pé ìmáàmù ni máa yan ọba fún wọn nísẹ̀yìn. Torí ẹni ìmáàmù bá fi adélé lórí ni yóò jẹ bàbá fún, kì í ṣe ẹni tó fadé. Torí ẹ̀ ni ọba Ògbómọ̀ṣọ́ ṣe yarí láìpẹ́ ní Ṣọ̀ún ṣe yarí láìpẹ́ yìí mọ́ Káliátù àbí Táliátù dẹ̀ ni lọ́wọ́. Táliá Imam Táliá ló fi yarí mọ́ lọ́wọ́ gidi gan. Ọ̀ọ́lẹ́ mọ́ wá halẹ̀ nílùú tí mo jọba lé lórí. Ìlú jẹ́ pé èmi yìí báyìí tán bàbá ti tiẹ̀ wá ni. Tọ́wọ́ àmọ́ wá halẹ̀ mọ́ mi lórí ń bẹ̀ kò possible. Tó dá wa lálẹ́ ní Ògbómọ̀ṣọ́ tẹ̀ rí nù tí kábíyèsí yẹn fi faraya. Ìmáàmù ìṣàbọ̀ ọba l'Ògbómọ̀ṣọ́ kì í sì ṣe bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́, kì í sì ṣe bẹ́ẹ̀ n'Íbàdàn, ìmáàmù yìí sì ṣe bàbá ọba l'Ékòó gan. Bẹ́ẹ̀ ni nípínlẹ̀ Ọ̀ṣun táwa ti wá, ìmáàmù yìí ṣe bàbá ọba lọ́dọ̀ ti wá. Bàbá yẹn wá sọ ìtàn kan, ìmáàmù yẹn Sheikh Abdulhadi ó wá sọ̀tàn kan, ó ní Odùduwà kọ́ ló bí gbogbo Yorùbá. Lóòótọ́ ni a ti sọ láìmọye ìgbà wípé kì í ṣe Odùduwà ló bí gbogbo Yorùbá o. Ìtàn pé Odùduwà wá láti Mákà irọ́ funfun ni. Odùduwà ò mọ ibi tí ń jẹ́ Mákà, kò rí rí. Ẹ lọ gbà lé ní dáadáa. Torí ẹ̀ ní bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe dá ìtàn padà sí àwọn schools wa láti elementary stage. History tí wọ́n dẹ̀ dá padà yìí ṣé kìí ṣe àwọn ìwé burúkú táwọn èèyàn ń kàkiri náà ni wọ́n tún máa kà. Ó ní mo ṣe fẹ́ fi pàrọwà fáwọn ọmọ Yorùbá lénìí. Tẹ́ ẹ bá fẹ́ kírú àwọn àtàn rádaràdà báyìí ọmọ jáde padà, ẹ lọ wá ọ̀nà láti lọ bá àwọn press tó ń tẹ̀wé tà. Gbogbo òtàn wèrè tí wọ́n tẹ̀ ń jọun ẹ má jẹ́ kó wọ skul wa padà o. Àwọn àtàn rádaràdà tó bà orí àwọn ọmọ jẹ́, tẹ́ bá ti fẹ́ kékeré yẹn kúrò nínú mẹ́mórì wa láíláí. Àwọn ọmọ ọdún mẹ́fà ìní tí wọ́n ń dìde lé ní tí wọ́n máa wọ skul ní sáà tí ń bọ̀, ẹ jẹ́ ó jẹ́ pé nǹkan tuntun míì ni wọ́n kìbọ̀ wọn nú ọpọlọ. Ẹ má jẹ́ ó jẹ́ ìtàn Odùduwà àtẹ̀wọ̀n àrọ̀. Ẹ lọ mú kúrò nínú ìwé wa o, kò sí inú ìtàn Yorùbá o. Gbogbo ayé ló ní ìtàn rádaràdà bẹ́ẹ̀, kì í ṣàwa nìkan lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá. Bọ̀ àwọn Chinese wọ́n jókòó, wọ́n máa edit gbogbo àwọn nǹkan tí ò really táwọn èèyàn wọn ti bọ̀ tán. Bó ṣe lọ́dọ̀ everybody nìyẹn, bó ṣe rí nìyẹn. Torí làwọn èèyàn ṣe máa ní impression nínú magic. Ìtàdẹ̀ ń pè magic lọ́dọ̀ Yorùbá ẹ̀tàn ni Yorùbá ń pè magic. Àbámọ̀dá Yorùbá náà ní, but Yorùbá máa ń jẹ́ kó yé wa dáadáa pé àbámọ̀dá kì í ṣoògùn. Àbámọ̀dá ni ká máa believe pé tí má ti fi ewé ra kínní yóò di nǹkan kan tó dẹ̀ jẹ́ pé rọ́ ni. Ìtàn pè lábàámọ̀dá nù. Àbámọ̀dá ìṣòògùn o, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba. Àbámọ̀dá kì í ṣe oògùn. Mo sọ dáadáa nígbà tí mo sọ̀rọ̀ nípa Ọ̀sanyìn àti Ifá wíwò. Mo ti sọ rí ní ọdún méjì sẹ́yìn. Ó lè mọ̀ sí lórí YouTube, bọ̀ máa ń make sure pé ó wá sórí ìkànnì yìí táwọn yóò tún fi rí wò. Fídíò yẹn mo sọ̀rọ̀ bọ́sàn yẹn ṣe rí
mo dẹ̀ sọ ńlẹ̀ Yorùbá lónìí ibi tẹ́ ti lè rí ọ̀sán yẹn scarce, ọ̀sán yẹn original. Ọ̀sán yẹn original dẹ̀ ni kì í sí ibi tẹ́rọ ó ti pọ̀. Ẹni bá ní irọ́ ni mo pa ẹni kó jáde kí mi àti kájọjọ wá sọ tó lè fọwọ́ ọ̀sán yìí original sọ yà wájú mi. Ẹgbẹ́ mo sọ dáadáa pé mi alárìnká èèyàn ni mí, mo rìn káàkiri, ẹ má jẹ́ n parọ́ tàn yín jẹ, Ọlọ́run fún mi lẹ́bùn kí n máa rìn kiri láti máa wádìí nǹkan. Mo rìn káàkiri, ẹ má jẹ́ n parọ́ tàn yín jẹ. Nílẹ̀ Yorùbá yìí ìlú tí mi mọ̀ ọ̀pọ̀, nílẹ̀ Yorùbá tá a ti dó yìí, èmi iṣẹ́ ni jẹ́ ọmọ gbókèrè gbọ́ pé ìlú kan wà níbì kan nílẹ̀ Yorùbá tí wọ́n á ní wọbẹ̀. Èmi yàtọ̀, àwa tá a gbé àṣà ilẹ̀ Yorùbá dání, gbogbo ohun tí ń bẹ nílẹ̀ Yorùbá la mọ̀. Tá a bá dẹ̀ ń sọ̀rọ̀, a ti rí di ọ̀rọ̀ yẹn ká tó sọ. Irú ẹ̀ ni nǹkan tí mo ń dọ́gbọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀, ọ̀sán yìí. Ẹni bá lòun ló original ọ̀sán yìí dání kó jáde. N tí ń fi mọ̀ pé original ni mo mọ̀ yìí ní sọ jáde. Tí n bá ti rí ọ ní ti mọ̀ bóyá ọlọ́sàn yìí bọ́ọ̀ ní bó original lọ ń lò gbérọ́ ni màá mọ̀. Àṣírí rẹ̀ nu ìní sọ jù bá ń lọ. So là á ṣe ń sọ pé àwọn ìtàn wèrè táwọn èèyàn pa lórí ìtàn Odùduwà àtẹ̀wọ̀n ọ̀rọ̀ ewu wájú adìẹ lẹ̀, ọ̀tọ̀ náà ní Ọ̀rúnmìlà lójú adìẹ lẹ̀, ọ̀tọ̀ náà sọ pé Odùduwà lójú adìẹ lẹ̀ tí ń fẹsẹ̀ tanlẹ̀ nílẹ̀ bá bẹ̀rẹ̀ sí í fẹ̀ sí ló bá di ilẹ̀ Ifẹ̀. Gbogbo story ni. Mo tún rí ìtàn kan náà kà níbi tí ń gbọ́ ti Tàfà yẹn lọ́wọ́. Mo tún rí Tàfà àti ẹnìkan náà tó tún kọ tó ní 17th century tí ìran ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀. Ó nílẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ ní Togo àti Benin Republic nílẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀. Ìgbà tí Odùduwà wá dé ló wá tẹ Ilé Ifẹ̀ dúró. Ṣé ti rí èrí ó ṣe ń twist ìtàn, ṣùgbọ́n tẹ́ bá fẹ́ kí ilẹ̀ Yorùbá ó ní ìtàn tiwọn, àwọn èèyàn tán mọ ìtàn ò tí ì kú lórí ilẹ̀ ibi tó lọ́n ti bá wa sẹ́nu. Agboolé tó Odùduwà ti jáde nílé Ifẹ̀ ń bẹ ọmọ Ọ̀ràfẹ̀ ní Odùduwà. Compound yẹn sì ń bẹ ní Ifẹ̀ dọ́là. Kì í dẹ̀ ṣe agboolé kan tó ti ń bẹ ní Ifẹ̀ nìyẹn. Ilé pọ̀ ń fẹ̀, agboolé pọ̀ ń fẹ̀. Ìran Èkìtì tí àáfàá yẹn ń tọ́ka sí pé wọ́n ń yarí pé àwọn èyí ṣe ọmọ Odùduwà kì í ṣe Èkìtì nìkan. Àìmọye ìlú tí ìsọmọ Odùduwà, àìmọye sódùduwà lọ́wọ́ bí gbogbo wa ní. Àwọn Olúfọ́nkọ́, àwọn àràn Ọbàtálá, nígbà tí sọ pé ó bá àwọn Ọbàtálá jà, sọ́bàtálá sọmọ Odùduwà ni. Ọbàtálá tó Odùduwà dẹ̀ bá pàdé gan ìran Ọbàtálá ni, kì í sọ Ọbàtálá gangan. Ọbàtálá original kì í sọ lọ Odùduwà bá pàdé o, kì í sóhun o. Ẹ lọ mọ wá ìtàn tẹ́ bá sọ ẹ̀yin àfà, tẹ́ ẹ bá ti mọ̀ ń pa àtàn ilẹ̀ Yorùbá, ẹ má tọwọ́ bọ̀ mọ́, nítorí pé ẹ fẹ́ dẹ́ǹtì íméèjì àwọn bàbá yín. Àwọn ò ní ẹ má dẹ́ǹtì íméèjì àwọn bàbá titi yín, ṣùgbọ́n bàbá tíá tó pa wá papọ̀ ẹ má dọ́dọ̀ wọn. Ẹ lè mú bàbá yín kẹ́ mú tàn tiwọn kẹ́gbẹ́ kúrú, ẹ má gé tàn tí àwọn bàbá tiwa, ẹ má gé kúrú. Odùduwà kọ́ ló bí gbogbo ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n àpọ́nlé kan ń bẹ téèyàn máa ń fi fáwọn olórí. Irú àpọ́nlé tá a fi fáwọ́ lọ́wọ́ mo ti fi lò fún Bọ́lá Ahmed ọmọ Tinubu nígbà tá à ń campaign fún. Mo sọ̀rọ̀ kan, mo ní àwọn ló tún ayé Ifẹ̀ ṣe. ń bẹnu orin fá kan tán ní Ọ̀rúnmìlà wá fi kíní kan tún ayé Ifẹ̀ ṣe. Ọ̀rúnmìlà nu kí ló fà á tó kìkì Ọ̀rúnmìlà fi kàn? Nítorí pé nígbà tó wà Ifẹ̀ ń dùn ni òjò ń gbàgbé Ọ̀rúnmìlà. Tó bá jẹ́ pé Ọ̀rúnmìlà ńgbà tí Ifẹ̀ ń bẹ Ifẹ̀ ò dùn ni, nígbà tí Ọ̀rúnmìlà ń bẹ ní Ifẹ̀ ò dùn, ayé ò ní rántí Ọ̀rúnmìlà. Tí wọ́n máa rántí rẹ̀, aburú wọn máa rántí rẹ̀ sílé ní. Ìyẹn lọ bẹ́yẹn. Sáà Ọ̀rúnmìlà ọ̀tọ̀ ó ti lọ nífẹ̀. Sáà àwọn míì náà wà lálàfo tó wá kó tó kan Odùduwà. Sáà Odùduwà sọ̀rúnmìlà ó jìnnà gan fà. Imagine tó wà láàrin wọn kì í sọ̀rọ̀ bí 10,000 years tó wà láàrin Odùduwà àti Ọ̀rúnmìlà. Nígbà tí Odùduwà dẹ̀ dé nígbà títí ẹ̀, òun náà ní sáà tí ẹ̀ ní àwọn nǹkan àlùmọ́ọ́nì tó náà mú wá tá a rí lò. Àsìkò kan ní orí olókun, gbogbo ẹ̀ ló ní àsìkò nífẹ̀ẹ́. But popularity nítorí pé bí ṣe ń súnmọ́ wá sí, tó bá yá ayé ò ní máa padà sọ̀rọ̀ ń pa Odùduwà náà mọ́, wọ́n mọ̀ tó sọ nǹkan míì.
nítorí pé nínú àwọn fáńdà àwọn ìlú tó ní ńlá ńlẹ̀ Yorùbá lónìí àtàwọn jagunjagun tó jáde látara àrùn Odùduwà, meanwhile àwọn ìran jagunjagun yìí àwọn ọ̀rá afẹ́ ni wọ́n. A ti sọ láìmọye ìgbà káwọn èèyàn lè understand bí iṣẹ́ ogun jíjà ṣe rí nílẹ̀ Yorùbá látijọ́, pé àwọn nǹkan kan lẹ̀ wà tó pé ìran jagunjagun ni wọ́n, àwọn ní dìfẹ́ǹdì territory ilẹ̀ Yorùbá. Ó dẹ̀ ní bọ́n ṣe máa rán wọn lọ sógun, bọ́n ṣe rán kíní kúrò ńlé Ọ̀rànyàn kò ńlé, bẹ́ẹ̀ náà náà bàbá rẹ̀ tí í ṣe Odùduwà kò ńlé, wọ́n rán náà lọ sógun ni. Ṣùgbọ́n gbogbo orí ìrìn àjò Odùduwà ò ju Egypt sí Ethiopia lọ. Àwọn ìlú tí Odùduwà rìn lọ nìyẹn, nítorí pé àwọn Lárúbáwá sì ti wà lórí àwọn ilẹ̀ yẹn láti gbà yẹn. Ìbáṣepọ̀ wà láàrin wọn, ìbáṣepọ̀ tó wà láàrin wọn ló jẹ́ kó kìkì rẹ̀ kàn dé gbogbo bẹ̀. Òun làwọn èèyàn fi ń rò pé Mẹ́kà ló ti wá, Mẹ́kà kọ́ ló ti wá o. Kódà sáà Ábúráhámù tá a fi ń wé Odùduwà ó ti lọ bí ẹgbẹ̀rún ọdún méjì ṣẹgbẹ̀rún ọdún kan àbọ̀ kó tó ka ayé Odùduwà. Kẹlẹ̀ wọ́n kì í ṣe sáà kan náà ni, kì í ṣe sáà kan náà, sáà yẹn yàtọ̀, ó jìnnà síra wọn. So gbogbo nǹkan ló ní bó ṣe rìn. Nígbà tí Odùduwà dẹ̀ ló gba tiẹ̀ tán, Ọ̀rànyàn náà ló gba tiẹ̀. Popularity Ọ̀rànyàn ò kàn tó Odùduwà nítorí pé Odùduwà jọba nífẹ̀ẹ́. Ọ̀rànyàn náà fẹ́ kírètì kínní yẹn pé tóun náà bá rọ́ba jẹ́ ń fẹ̀ á lè rí àwọn kápó lọ rọ́ba jẹ́ ń fẹ̀ ni, bóyá possibility wà òun nàbà máa dárúkọ jù lé nì. Torí lẹ́yìn pé Odùduwà jáde lọ ó dẹ̀ padà wọlé, ó control fẹ̀. Ọ̀rànyàn control territory tó pọ̀ gan. Bí ìrìn àjò Ọ̀rànyàn ṣe rí nìyẹn. Kámọ̀ wá sọ àwọn lẹ́yìn ìgbà tọ́rànyàn náà lọ tán ní táwọn ọmọ rẹ̀ Aláàfin táwọn náà dánwò pẹ̀lú agbára àtàṣẹ bàbá wọn tí ń bẹ lọ́wọ́ wọn. Mélòó la fẹ́ kà kó tó di pé ogun wá hit wọn ní 17th century. Tẹ́yìn sọ pé Ifẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀, tẹ́lẹ̀ kan pàtàn yẹn 17th century yẹn lọ́yọ́ létú tó tú pátápátá. After ikú Àfọ̀njá, Ọ̀yọ́ lé ní the next target. Ní tó dẹ̀ kó bá wọn náà ní ọ̀rọ̀ ẹ̀sìn. Gbogbo wọn tí wọn ò mọ̀dí ni wọ́n lọ gbà. Mo dẹ̀ sọ́nù ìtàn tí mo pa nínú fídíò tí mo ṣe lọ bíi 4 sẹ́yìn ní pé intention àwọn tí mẹ́sìn wá fún yín, wọ́n envy kí ni Yorùbá fi ń ṣagbára, kí ni wọ́n ń fi pàtàkì lórí ilẹ̀. Wọ́n ti gbọ́ history yín, wọ́n ti mọ̀ yín bẹ́ẹ̀ ṣe rí. Àwọn ò wá láti wá bá yín ṣọ̀rẹ́ páwọn fẹ́ fún yín lẹ́sìn ká lè dọ́mọ ìyá. Wọ́n wá láti wá jẹyẹrun tíran yín ò ní sí mọ́ lórí ilẹ̀. Mission wọn nìyẹn. Mission yẹn wá tí wà accomplished. Ìlú méjì ni wọ́n ti hijack mọ́ yín lọ, wọ́n ti hijack Ọ̀yọ́lé, wọ́n sì hijack Ìlọrin. But wọ́n wá sneaky pẹ̀lú òṣèlú àtowó. Òun mo sọ pé Yorùbá ló burú jù lọ́rọ̀ olówó dé. Kò síbi tí wọn ò lè wọ̀ tọ́rọ̀ owó bá ti wọ̀. Ẹ gbàgbé, ẹ má trust ìran Yorùbá tó bá ti dọ̀rọ̀ owó. Tó bá ti lè dọ̀rọ̀ owó, ẹ má trust anybody, especially Yorùbá. Yorùbá ṣe tán àti ta bàbá tó bí àti ìyá rẹ̀ sóko ẹrú tó bá dọ̀rọ̀ owó. Ìdí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀, ìrírí pọ̀ lórí àárín yẹn, ẹja sọdíjọ́ mi. A máa láyé wá lórí ẹ̀jọ́ kan, a sì mention orúkọ àwọn bàbá wa kan tó yẹ pé torí owó ni wọ́n fi bá ilẹ̀ Yorùbá ìjẹ́dè ní tó di wàhálà sí wa lọ́rùn lẹ́nìí. Ìgbà tí wọ́n wọ Ọ̀yọ́lé, wọ́n tú Ọ̀yọ́lé nígbà kan wọ́n rí Ìlọrin túbẹ̀ yẹn ni èèyàn ò ní sí Ìlọrin lónìí. Bọ̀ nígbà tí wọ́n rí pé táwọn bá ti lè tú Ìlọrin, kí náà ṣe ń lọrin ni pé Àfọ̀njá ni dìfẹ́ǹsì Aláàfin, ṣùgbọ́n tí kò bá mú dìfẹ́ǹsì ẹ̀ wọ́n lè rí Aláàfin mú. Ìjà kọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì. Wọ́n fi ọlá, wọ́n fi run Àfọ̀njá mú gbé tó ọba lò wá, Ọọ̀ni san ìsákọ́lẹ̀ mọ́ fún Aláàfin. Ní Àfọ̀njá ṣe gbà wọ́n lálejò sí Ìlọrin. Lọ́mọ bá di tíà, wọ́n di tíà fún. Wọ́n dẹ̀ ní idán lọ́wọ́, idán yẹn náà fi tù wọ́n jẹ. Ó wà lára ìdí tí Yorùbá ṣe máa ń ṣépè lẹ́ni tí bá ń lo òpìdán, pé gbogbo òpìdán èpè ní Yorùbá máa ń gbé wọn ṣẹ́. Because wọ́n mọ̀ pé irọ́ náà ń pa. Ní tẹ́lifíṣẹ́ tí a ṣe tí ó máa jẹ́ lójú ẹsẹ̀ idán ni, kì í ṣe nǹkan tó rí. So wọ́n bẹ̀rẹ̀ sí ní padà f'Àfọ̀njá, inú Àfọ̀njá bẹ̀rẹ̀ sí dùn pé ha, so nǹkan bẹ lọ́wọ́ àwọn kìíní báyìí.
ní tó kó bá Àfọ̀njá nù o wọn fọ láàrùn nímú pé tó bá rí ọ̀gá rẹ̀ tì wó wọn náà jẹ́ nǹkan nú ayé o ìlú rẹ̀ yóò di tẹ́rítírì o tí wọn náà mọ kọ́ńtró gbogbo ilẹ̀ Yorùbá ara tán fi tú Àfọ̀njá nù tó fi bìtírì Aláàfin ó bìtírì Aláàfin tán kí ló gbẹ̀yìn Àfọ̀njá ẹ̀mí Àfọ̀njá bọ́ sí kí ló ṣẹlẹ̀ sí Sọ́yọ̀lé lẹ́yìn ẹ̀ Ọ̀yọ́lé tú nítorí pé wọ́n ti rí oríṣiríṣi nǹkan mọ́lẹ̀ nílùú Ọ̀yọ́lé níjọ́ tó Ọ̀yọ́lé ti gbàlejò wọn láti Mali ni wọ́n ti ń bo nǹkan mọ́nú ilẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́lé túdò ni wọn ò rí tẹ padà ó tó sọ ẹni tí ó tẹ Ọ̀yọ́lé ó múra ẹni tí ó tún ìlú ń tẹ yóò múra bí ó ṣe wà nù gbódọ̀ládọ́lánu tí ó kàn wà nù tàn náà tàn ilẹ̀ Yorùbá pé ibi tó Ọ̀yọ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rèé o ní tó tú Ọ̀yọ́lé tẹ̀ ń wòdò nínú tí ò ní túmọ̀ mọ́ àwọn aṣọ gbogbo gbà fáwọn èèyàn bọ̀ wọ́n máa ń rò pé erémọdé ni erémọdé ni wọ́n ń pè tán máa ń sọ̀rọ̀ tán ilẹ̀ Yorùbá ẹ mú gbogbo ẹ dàrú láṣẹ wọn pléèdì sí bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin náà lẹ́yìn Ọlọ́run sì ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú agbára tí máa ń bẹ lọ́wọ́ yín àtàwọn ọmọ Yorùbá tí ń bẹ lẹ́yìn odi ẹ wá ọ̀nà tí àwọn ọmọ wọn fi máa rí ìwé ìtàn òríjínà alẹ̀ Yorùbá kà kì í ṣe kátikàti táwọn pòfẹ́sọ̀ wá kọ́ àmọ́ àwọn tó fún wọn pòfẹ́sọ̀ṣìpù ẹni tí ò mọ dògbà kò sí pòfẹ́sọ̀ kan mi sọ̀rọ̀ yín láì dá yín pòfẹ́sọ̀ o nílẹ̀ Nàìjíríà yìí tó ti ṣe nǹkan pé láìlọ́n búrẹ́dì báwọn ó ṣe ṣeré ìhun ìrìlẹ̀ tó ṣe rí pé láìlọ́n tá fi ro búrẹ́dì o pòfẹ́sọ̀ ló mú wa òyìnbó náà ló sì mú àìdíà láìlọ́n àfi láìlọ́n sára búrẹ́dì òyìnbó ló mú wa so ìdí òjé tí òjé mi ó tẹ̀lé ẹ̀sìn kankan mánu ìdí tèmi ò fi tẹ̀lé ẹ̀sìn mánu gbogbo ohun tí ò bá ti lè kọ́ mi ní tí mà lò tí ó máa solve problem mi kò lè wá máa govern mi kò possible that is normal thinking tí mo sọ̀rọ̀ lé lórí pé common sense ẹ̀sìn tẹ̀lé mo lọ lé láìpẹ́ mo lọ sí ìlú kan láìpẹ́ ìlọsọdún ọdún níyà tá a ṣe lọ yìí a wá ní àwọn ètò kan tá a ṣe ń bẹ̀ gbogbo yẹn wá ń bẹ̀rù pé kábíyèsí ó máa sọ̀rọ̀ kábíyèsí ó sọ̀rọ̀ pé ẹ̀ ń bọ̀ sà ẹ̀ ń bọ̀ kinní kan ẹ̀ ń bọ̀ ya ẹ̀ ń bọ̀ òkè bàbá tó sọ̀rọ̀ yìí ń bá pé jókòó mo ní bàbá mo ní Central Mosque yín tó wà ní ojúde ọba táwọn ọlọ́kọ̀ ọdún kèé lórí tẹ́ẹ̀ ti ń kọ ó dẹ̀ nítàn táwa ti gbọ́n pa ẹ̀ pé asọ́lọ́kàs 1933 láti ń dá owó mọ́sálásí yẹn 1933 wọn ò kọ́ mọ́sálásí ńlòní wọn ò kọ́ parí kò yanjú lẹ́yìn mọ́sálásí yẹn ẹ tọ́ka sí nǹkan míì tí ẹ̀sìn Ìsìláàmù tó ṣe nílùú tá a wà yìí tó jẹ́ nǹkan mèremère tó jẹ́ nǹkan ìgbàlódé pé Islam nígbà tí Islam tá a ti ṣe Islam àwọn nǹkan tá a achieve rèé ẹ sọ gbogbo wọn ń wò mí ni kí ló dé tí ẹ wá ń tara yín jẹ ẹ wá ń gọ ẹ fẹ́ ká yọ orí yín pé Yorùbá ni yín pé nǹkan ṣẹ̀ǹbáyé yín ẹ wá gbé pamọ́ ìlú tí mo dẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí gbogbo nǹkan ṣẹ̀ǹbáyé tí bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá kò ló pé sínú ìlú tá à ń sọ yìí kò sí agboolé kan tí ò ní tó nǹkan ṣẹ̀ǹbáyé mẹ́jọ tí ò bá jù bẹ́ẹ̀ lọ lélẹ́yìí tí tẹ́ ẹ̀ gbọ́ rí ìlú yẹn ni mo ti gbọ́ pé kíní kan wà tán pè ní odù ó yàtọ̀ sí ifá odù yìí ọ̀tọ̀ ni wọ́n ń ṣètò ọdún tiẹ̀ ọ̀tọ̀ ni wọ́n sọdún fá ó ní àwọn agboolé kan tó yẹ pé odù yẹn ni títí wọn odù yẹn wọ́n dẹ̀ fi ń sọ wọ́n lórúkọ ńbẹ̀ ìlú yẹn lẹ́ẹ̀ ti rí agboolé kọ̀ọ̀kan tó ní ìsọ̀rí orúkọ tí wọ́n ń jẹ́ tó pé tẹ́ bá gbọ́ orúkọ yẹn ti mọ agboolé tó ti wá ìlú yẹn nìkan ni nílẹ̀ Yorùbá mi ò tí ì rí ibòmíì tí ó rẹ̀ ti ń ṣẹlẹ̀ àwọn èyí dédé jẹ́ adé tẹ́bà máa rádé lọ́dọ̀ wọn adé wọn máa rí létí mọ́lé ọba tẹ́bà rí àyàn lọ́dọ̀ wọn àyàn yóò máa rí létí mọ́lé tó ti ń lùlù ó ti lágbolé tí ń jẹ́ ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀tì ráwọn tó máa pè ní àjádosù àjálété àjálétí àjáṣekínní kan ó láwọn ọ̀ràn tí wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ sẹ́yìn gbọ́rọ̀ rí tá bá pè yẹn Ṣàngó wọ̀yè Ṣàngó ṣe Ṣàngó délé ẹ ti mọ̀ pé ọmọ yẹn wọ́n gbọ́dọ̀ jọmọ inú ààfin torí àwọn náà ní Ṣàngó bó ṣe lọ́nu nílùú táwọn kẹ́lẹ́ máa bí ìlú yẹn ṣe strong tó mọ̀ ń sọ ìlú àtọlẹ̀dọ́lẹ̀ ni o kò ṣe ìlú tòsí jẹ́ oníkì sí àwọn ìlú 18th century o àwọn ìlú tí ẹgbẹ̀rún ọdún ti lọ lórí wọn làwọn ọdún tá à ń sọ yìí
mi fẹ́ kí fídíò yìí gùn jù, ó ti ń gùn gidi gan, mi ń ṣe fídíò tó gùn bọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ká mi lára gan ló jẹ́ kí fídíò yìí gùn tó bẹ́ẹ̀, má bínú sí mi. Nídìí èyí, ìtàn Yorùbá ẹ jẹ́ kí wọ́n ó ṣiṣẹ́ lé lórí káwọn ọmọ tó máa tó ń kà kó lè nítumọ̀ títí dé university level. Gbogbo náà dandan táwọn professor yẹn lọ kọ nípa ìran Yorùbá ó ń dá wàhálà lẹ̀, ó sì ń fún ìran Yorùbá setback, kò jẹ́ kẹ́lòmíì gan ó lè stable pé ta ni ó karú tàn yìí tí wàá believe pé ìran òun ni wọ́n ṣe nǹkan tó rí báyìí. All these things tí ò attribute márùn Yorùbá rárá. Meanwhile ó ṣẹlẹ̀, a rí i pé ó ṣẹlẹ̀ láwọn ìlú míì náà lágbàáyé táwọn náà láwọn àtàn tó rí dandan bẹ́ẹ̀ nígbà tójú ò tí ì là, bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti jókòó, wọn ti rìṣẹ́dù gbogbo ìrìn àjò wọn, wọ́n ti tún gbogbo ẹ̀ ṣe kó lè bá balance. Wọ́n jókòó, wọ́n ṣe research, torí ẹ̀ ní gbogbo àwọn machine kan wà tó kí wọ́n fẹ́ rí fact ìdí òdodo ń pa nǹkan, ó ní machine tẹ́ lò tẹ́ fi mọ bí ilẹ̀ yẹn ṣe jẹ́, tẹ́ fi mọ bí ètò kankan ṣe jẹ́, tẹ́ fi mọ iye ọdún tó ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti lò. Gbogbo àwọn machine yìí ló wà. Tíjọba bá lè ràn wá lọ́wọ́ kán bá wa tún agboolé tàn ṣe, gbogbo àwọn machines yìí làwa náà nídìí láfíríkà, ẹ rà wá fún wa ká fi tún ìrìn àjò ìtàn ilẹ̀ Yorùbá ká fi tún research, káwọn èèyàn yóò sọ̀rọ̀ dandan, káwọn kan wọ́n máa fi kíní yẹn kó àwọn èèyàn lọ́nà ẹ̀sìn tí wọ́n fẹ́ ṣe. Wọ́n sọ gbogbo ẹ̀dẹ̀sìn, orúkọ ìbílẹ̀ wa wọn ò fẹ́ ká jẹ mọ́ torí ẹ̀sìn. Oúnjẹ wa tó bá yá wọ́n padà sọ pé àmàlà àti ewédú tó bá ti jẹ òní wà lùjọ́ náà, ibẹ̀ là ń bá lọ yìí. Tó bá yá wọ́n sọ fún wa pé iyán àtẹ̀gúsí èèwọ̀ ni, ọmọ mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ, kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ lá ẹ̀gúsí, yóò wọ́n náà ni. Ọbẹ̀ ńlá tá a máa ń jẹ, Yorùbá ló ní ilá alásèpọ̀ tí gbogbo èèyàn mọ̀ throughout the world. Lénìí èèyàn mélòó nílẹ̀ Yorùbá ní jẹ ilá alásèpọ̀ mọ́? Wọ́n ní ń bo ògùn jẹ, àwọn ẹlẹ́sìn ló mú wá o, kì í ṣe Ifá ló ní wọn má jẹ mọ́ o. Ifá ò ní kẹ́lòmíì má jẹ láyé, tí Ifá bá yan lá fún pé ìwọ rẹ̀ ni, òun nìkan ni yóò jẹ́, kódà àwọn ọmọ tó bá bínú ara rẹ̀ sì lè jẹ lá. Dèní àti ìrọ̀rọ̀ lásẹ̀tù nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ mọ́ nítorí irọ́, ìrankíran, ìran burúkú. Ẹlòmíì ti bá dórí ewédú kò jẹ́ mọ́, ẹlòmíì ò jẹ oríṣiríṣi tó bá ti yọ kò jẹ́ mọ́, tó dẹ̀ jẹ́rọ ni irọ́ funfun. Ìjọba kì í ṣe gbogbo nǹkan náà lẹ́ẹ̀ dákẹ́lẹ́ lórí. A rí pé state governors wọn ò lágbára lórí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn nítorí àti wọlé tiwọn fẹ́ election. Tí irú gbogbo èèyàn bá rí bí bàbá Bọ́lá Ahmed Tinubu, ìlú ò ní ìtumọ̀ dáadáa. Àwọn governors tá a máa ń yàn, owó nìkan náà ń wá kiri tiwọn, kò sínú wọn tó rẹ́dì láti ṣe anything o, kò sí ẹni tó rẹ́dì láti ṣe nǹkan kan àfi bí wọ́n ṣe rówó tí wọ́n yàrá ìlú jẹ. À ń sọ̀rọ̀ Mufti Ìwó tí ń fi àbùkù kanlẹ̀ Yorùbá lójoojúmọ́, tí ń pète ogun lórí sọ́ìlì Ọ̀ṣun state. Gómìnà dẹ̀ dá gbogbo èèyàn àti láyé òde ní wọ́n sì pé gómìnà Adeleke kò dẹ̀ rí nǹkan kan ṣe sí òun àtolúwò. Ní o arrest ẹ̀, the only thing tán ní ni pé kọ́ṣà ẹ jẹ́ kí police headquarter tó wà lọ́ṣun kó handle matter wọn, kí wọ́n sign order taking táwọn bá gbọ́ wùrùwùrù wàhálà ìjà wàhálà ìsìn lórí ilẹ̀ Ọ̀ṣun, àwọn méjèèjì náà máa kó ẹ̀ẹ́rì pé gbé ẹ máa dákẹ́ fẹ́ ẹ̀ nígbà wọn mọ́. Bọ̀ gómìnà dákẹ́ kò sọ̀rọ̀ lórí ẹ̀ torí ọ̀la kí mùsùlùmí lè bá dìbò fún. Tẹ̀sí ibi tí wàhálà wá há sí inú òṣèlú àtẹ̀sìn. Fídíò yìí máa lápá kejì, mi ní fẹ́ kí fídíò gùn jù báyìí lọ, yóò ní apá kejì lágbára lọ́wọ́ Elédùmarè. Mo tún padà bọ̀, ẹ ṣé mo dúpẹ́.